Ọ̀sán gangan ọba Mákin. Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ n là á hàn yín bí bàtà ṣe é ké ní mẹ̀sì àwo lótùú fẹ̀. Ọ̀rànfẹ̀ onílé iná ó wà ní agbègbè Òkè Ọ̀rá nílùú Ilé-Ifẹ̀. Odùduwà ránṣẹ́ pé Ọ̀rànfẹ̀ onílé iná ó jẹ́ alágbára gidi ni tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé Odùduwà ó ránṣẹ́ pé káwọn jọ lọ sí ìrìn àjò. Àgbà tí ń dè Ọ̀rànfẹ̀ wà wò wípé kó tó di pé òun ò lọ ó ṣeé ṣe o kó o mọ̀ padà mọ́. Ó wà wò pé kí ni kó ń ṣe o àfi kó ń pín àwọn ogún sílẹ̀. Ọ̀rànfẹ̀ bẹ̀rẹ̀ sí ní pín àwọn ogún rẹ̀ sílẹ̀ fún àwọn ìyàwó tó ní, ṣùgbọ́n ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ tí kò bímọ fún un ó ní Ọ̀rànfẹ̀ fún ní agbègbè ibi tí wọ́n ń pè ní Ìlóróòmù lónìí. Agbègbè Ìlóróòmù lónìí ó ní Ọ̀rànfẹ̀ fún o. Nígbà tí Ọ̀rànfẹ̀ fún Ọ̀sán gangan ọba Mákin ó jẹ́ ọkùnrin takuntakun, alágbára ọkùnrin ló náà. Ó náà jẹ́ akíkanjú ó sì jẹ́ jagunjagun o. Nígbà tán dójú ọ̀nà àmì ara sọ fún Ọ̀rànfẹ̀ wípé nǹkan tí ń ṣẹlẹ̀, iná tí ń jó lórí kókó, wípé nǹkan tí ń ṣẹlẹ̀ nílé. Kí ni tó ń ṣẹlẹ̀ nílé wàyí? Àjẹ́ pé wàhálà ti bẹ́lẹ̀ nù bóyá láàrin àwọn ọmọ àbí láàrin ìyàwó.